Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi l'Oǹdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fáṣọnù Victor, Ajínrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdálẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba nígbà tí a ń gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá wa. Bàbá wa àti Ọlọ́run wa, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolóore ọ̀fẹ́ jùlọ ní ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àtàgbàrà. A fi ògo, ọlá, agbára àti ìyìn fún orúkọ yín torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. A dúpẹ́, a gbé yín ga, bẹ́ẹ̀ la yìn yín lógo. Ọlọ́run wa, ẹ jọ̀ọ́ nínú àánú àtọlá ńlá yín kẹ́ ẹ bá wa sọ̀rọ̀, ẹ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, bẹ́ẹ̀ ni kẹ́ ẹ gbàkóso gbogbo. Ní orúkọ Jésù Kristi náà, Olúwa àti olùgbàlà wa, àmín. Lẹ́ẹ̀kan sí a fi ọpẹ́, ìyìn, ògo, ọlá fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ aláìlópin, èyí tí a ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa lọ́nà gbogbo, nígbà gbogbo àti nínú gbogbo. Ọlọ́run á fògo fún orúkọ rẹ̀, bẹ́ẹ̀ la yìn ín lọ́pọ̀lọpọ̀ fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé sí ètò yín ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A fi ògo fún Ọlọ́run torí pé àlàáfíà Ọlọ́run là bá yín, a sì gbà pé àlàáfíà Ọlọ́run bá yín gbé, bẹ́ẹ̀ náà ni yóò máa bá wa gbé. Ọlọ́run wa, ẹ ṣeun. Kókó ẹ̀kọ́ tí a mú wá fún wa lónìí, òun ni tó yẹ kí a jíròrò lé lórí gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Tẹ́ bá kíyèsí ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ, a sọ̀rọ̀ nípa ìṣọ̀kan àwọn onígbàgbọ́ nínú Kristi. A gbé àgbékalẹ̀ pé Ọlọ́run fẹ́ kí a ṣọ̀kan nínú gbogbo. A dẹ̀ ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run tàrí nínú Bíbélì. Lónìí, ní tá a fẹ́ gbéyàwó ni pé kí ló fa àìṣọ̀kan nínú Kristi? Kí ló fa àìṣọ̀kan nínú Kristi? Bíbélì gbé àgbékalẹ̀ pé nípasẹ̀ Kristi, pé gbogbo àwọn tí yóò sin Ọlọ́run nípasẹ̀ Kristi, pé kí wọ́n jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí òun ti jẹ́ nínú Bàbá àti Bàbá nínú òun, kí ayé kó lè gbàgbọ́ pé òun ni Ọlọ́run ló rán Kristi. Nínú ìwé Jòhánù orí 17, John 17, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 20 sí 21 ló kọ́ wa bẹ́ẹ̀. Ìbéèrè tá wá béèrè lónìí ó gbà fún ìrònú àtàkíyèsí nínú ọ̀rọ̀ Ọlọ́run pé kí ló fa àìṣọ̀kan nínú Kristi? Ìbéèrè yìí, ṣé òtítọ́ ni? Ṣé àròsọ ni? Ṣé irọ́ ni? Ìdáhùn ni pé ìbéèrè yìí tá fẹ́ wò gẹ́gẹ́ bí ẹ̀kọ́, kí ló fa àìṣọ̀kan nínú Kristi, òtítọ́ ni, kì í ṣe àròsọ, kì í sì ń ṣe irọ́. Ṣùgbọ́n kí ni Bíbélì là kalẹ̀ fún wa pé àwọn okùnfà, àwọn ohun tó fa àìṣọ̀kan nínú Kristi? Bíbélì gbé àgbékalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìdí tí àìṣọ̀kan fi wà nínú Kristi, bó lè jẹ́ pé Jésù Kristi Olúwa wa, gẹ́gẹ́ bí àdúrà tó gbà àti ẹ̀kọ́ tí àwọn àpọ́sítélì rẹ̀ kọ́ nínú Bíbélì pé kí gbogbo wa kí ó jẹ́ ọ̀kan, kí ó má ṣe sí ìyapa nínú wa. Ṣùgbọ́n àti wá rí kà gbangba, a dẹ̀ rí lójúkojú ní àwùjọ wa pé àìṣọ̀kan ó ń bẹ nínú àwọn tó gba Kristi gbọ́. Kí ni ìdí? Kí ló fà á? Kí ni àgbékalẹ̀ tí Bíbélì gbé kalẹ̀? Àti wípé tá a bá mọ àwọn àgbékalẹ̀ tí Bíbélì gbé kalẹ̀ fún ìdí àìṣọ̀kan, ká lè mọ bá a ṣe sáré kúrò nínú ohun tí ó ṣe okùnfà
àìṣọ̀kan nínú Kristi, kí a sì mọ̀ dájú pé àìṣọ̀kan nínú Kristi ẹ̀ṣẹ̀ ni níwájú Ọlọ́run. Ọlọ́run sì fẹ́ ká wà nínú ẹ̀ṣẹ̀. Ọlọ́run fẹ́ ká wà nínú ẹ̀bi ẹ̀ṣẹ̀. Ìdí ẹ̀ la fi mú kókó ẹ̀kọ́ yìí wá. Kí ló fa àìṣọ̀kan nínú Kristi? Tá bá sọ̀rọ̀ nípa àìṣọ̀kan nínú Kristi, àìṣọ̀kan nínú Kristi ó túmọ̀ sí pé kí ọ̀rọ̀ wa má jẹ́ kankan náà, kí ẹ̀kọ́ wa má jẹ́ kankan náà, kí ìṣe wa má jẹ́ kankan náà, kí ìlànà ìsìn wa má jẹ́ kankan náà, kí ètò ìgbàlà Ọlọ́run má jẹ́ kankan náà, èyí tí a ti rí àgbékalẹ̀ kan nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí ló fà á tí ọ̀rọ̀ wa ò fi ṣe kankan náà, tí ẹ̀kọ́ wa ò fi jẹ́ kankan náà, tí ìsìn wa ò fi jẹ́ kankan náà, tí ìlànà ètò ìgbàlà wa ò fi jẹ́ kankan náà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ohun tá à ń pè ní àìṣọ̀kan nìyí. Kì í ṣe ká kóra papọ̀ níbì kan, ká là ń ṣe ẹgbẹ́ kan. Rárá o. Ihun tí Ọlọ́run sọ tá a pè ní àìṣọ̀kan ni pé ìmọ̀ wa ò bá ti ṣọ̀kan, ìdájọ́ wa ò bá ti ṣọ̀kan, ẹ̀kọ́ wa ò bá ti ṣọ̀kan, ìlànà ìsìn wa ò bá ti jẹ́ ọ̀kan, ohun gbogbo tó yẹ ká mọ̀ nípa Ọlọ́run tí ò bá ti ṣọ̀kan, àìṣọ̀kan nìyí. Kí ló fà á? Bíbélì bá wa sọ̀rọ̀. Torí ìwé Tẹsalóníkà kìíní orí 5, nígbà tá kíyèsí ẹsẹ̀ 21, 1 Thessalonians 5:21, ó ní kí a wádìí ohun gbogbo dájú, kí a sì di èyí tí ń ṣe òtítọ́ mú. A lójúṣe gẹ́gẹ́ bí ìfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí láti wádìí àwọn okùnfà tó ń fa ìṣọ̀kan nínú Kristi, tó fa ìṣọ̀kan nínú ètò ìgbàlà Ọlọ́run. Ìbéèrè ni pé ṣé Kristi ló fa àìṣọ̀kan ni? Ìdáhùn ni pé rárá o. Kọ́ríńtì kìíní orí 14, nígbà tá kíyèsí ẹsẹ̀ 23, 1 Corinthians 14:33, Bíbélì ní Ọlọ́run kì í ṣe Ọlọ́run rúdurùdu, bí kò ṣe Ọlọ́run àlàáfíà, gẹ́gẹ́ bí ó ti rí nínú ìjọ àwọn ènìyàn mímọ́. So Ọlọ́run ò sí nídìí rúdurùdu. Tó fa ìṣọ̀kan nínú Kristi, Bíbélì gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀, àwọn okùnfà, àwọn nǹkan tó fa ìṣọ̀kan nínú Kristi, a ó sì máa gbé wọn yẹ̀wò ní ṣísẹ̀ntẹ̀lé ní ẹyọ kọ̀ọ̀kan kí a lè mọ ohun tí ìfẹ́ Ọlọ́run já sí fún wa. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, Bíbélì náà ni ó lérè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìgbaniníyànjú àti ìmọ̀ sí ipa òdodo, kí ènìyàn Ọlọ́run bá lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. Bíbélì ó ní ìmísí Ọlọ́run, òun náà ni ó darí wa. Nítorí ètò yìí ni jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, níbi tá a ti ń gba Bíbélì láàyè láti sọ̀rọ̀ nínú gbogbo, nínú ẹ̀kọ́, nínú ìlànà ìsìn, nínú ètò ìgbàlà àti nínú ètò ìdarí tí a rí kà nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Kí ló fa àìṣọ̀kan nínú Kristi? Kí ni Bíbélì gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ ló fa àìṣọ̀kan? Ọ̀pọ̀lọpọ̀ ìdí ló fa àìṣọ̀kan, ṣùgbọ́n nítorí àgbékalẹ̀ wa nínú ẹ̀kọ́ yẹn ká máa wò wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ ká gbọ́ ohun tí ìwé Róòmù orí 16, Romans 16, ká kíyèsí láti ẹsẹ̀ 16, 16 to 18. Róòmù orí 16, ẹsẹ̀ 16 sí 18, Romans 16, verse 16 to 18. Kí ni Bíbélì wí? Ẹgbọ́n tí Bíbélì sọ. Ó ní ẹ fi ìfẹ́nukẹ́ni mímọ́ kí ara yín, gbogbo ìjọ Kristi ń kí yín. Ẹgbọ́n 17, ẹsẹ̀ 17. Ó ní ará, èmi ń bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tó móhun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́. Ẹ kúrò ní ìsọ̀ wọn. Kí nìdí tí Ọlọ́run fi ní ká kúrò ní ìsọ̀ àwọn tó ń ṣe ìyapa àti ẹ̀kọ́ tó lòdì sí ẹ̀kọ́ tí a ti fi kọ́ wa nínú ọ̀rọ̀ Ọlọ́run? Ẹ wo ẹsẹ̀ 18. Nítorí àwọn tó rí bẹ́ẹ̀ kò sí Jésù Kristi Olúwa, bí kò ṣe ikùn ara wọn, ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn dídùn ni wọ́n fi pa àwọn tí kò mọ̀ méjì ní ọkàn dà. Àti rí ìdí àkọ́kọ́ tí àìṣọ̀kan tí ó fi jẹ jáde nínú ìsìn Kristi. Ìdí náà tá a rí níbí ni pé Paul ń kọ̀wé sí ìjọ èyí tí ó ń péjọpọ̀ ní ìlú Rome. Nígbà tá a dé ẹsẹ̀ 16, ìwé Róòmù orí 16, ẹsẹ̀ 16, Romans 16, ó ní ẹ fi ìfẹ́nukẹ́ni mímọ́ kí ara yín, gbogbo ìjọ Kristi ń kí yín. Nígbà tá a wá kíyèsí ẹsẹ̀ 17, ó ní ará, èmi ń bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tó móhun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́. Ẹ kúrò ní ìsọ̀ wọn. Ìyẹn túmọ̀ sí pé ká kúrò lọ́dọ̀ wọn.
Kí wá nìdí? Nítorí àwọn tó rí bẹ́ẹ̀ wọn kò sí Jésù Kristi Olúwa wa bí kò ṣe ikùn ara wọn. Ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ̀ méjì ní ọkàn dà. So nígbà tá a kíyèsí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, a kíyèsí pé kí nìdí tí kò fi sí ìṣọ̀kan nínú Kristi? Ìdí àkọ́kọ́ ni pé a ti sàsọtẹ́lẹ̀ pé ká máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa. Ìsìn Jésù Kristi Olúwa wa, èyí tá a bá lọ́wọ́ àwọn àpọ́sítélì, kì í ṣe ìsìn ìyapa, ìsìn ìṣọ̀kan ni, ẹ̀kọ́ ìṣọ̀kan ni. Ẹnikẹ́ni tó bá ti ń gbìyànjú láti yapa kúrò nínú ẹ̀kọ́ àti ìsìn mímọ́ tá a bá lọ́wọ́ àwọn àpọ́sítélì, Ọlọ́run ká máa ṣọ́ra fún wọn, ká máa wò wọ́n. Bíbélì ní ká máa ṣọ́ra fún àwọn tí ń ṣe ìyapa àti àwọn tó mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́. Ẹ kúrò ní ìsọ̀ wọn. Nítorí àwọn tó rí bẹ́ẹ̀ kò sí Jésù Kristi Olúwa wa bí kò ṣe ikùn ara wọn. Ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ̀ méjì ní ọkàn dà. Ẹsẹ̀ Ọlọ́run sọ ìdí tí kò ṣe sí ìṣọ̀kan nínú Kristi. Ìdí àkọ́kọ́ tí ò ṣe sí ìṣọ̀kan nínú Kristi ni pé àwọn ènìyàn fẹ́ kí wọ́n yapa kúrò nínú ìsìn Kristi. Wọn ò fẹ́ láti dúró nínú ìsìn náà tí a ti pasẹ̀ àwọn àpọ́sítélì gbé kalẹ̀, tí a sì kàkọsílẹ̀ rẹ̀ sínú ọ̀rọ̀ Ọlọ́run lónìí. Ọ̀kan lára àwọn ìdí tí ìṣọ̀kan kò fi sí nínú Kristi nìyí, tí olúkúlùkù sọ pé èmi ni ti Pọ́ọ̀lù, tí àwọn kan sọ pé èmi ni ti Àpólò, táwọn kan sọ pé èmi ni ti Kéfà, táwọn kan sọ pé èmi ni ti Kristi. Ìbéèrè tí Pọ́ọ̀lù béèrè lọ́wọ́ àwọn ará Kọ́ríńtì ni pé a pín Kristi bí? Ṣé Pọ́ọ̀lù ni a baptisi yín, ṣé inú Pọ́ọ̀lù la baptisi yín sí, tàbí ní orúkọ Pọ́ọ̀lù la fi gbà yín là? Ìdáhùn ni pé rárá. So ẹsẹ̀ Ọlọ́run fi ẹsẹ̀ wa múlẹ̀ pé kí a máa ṣọ́ra fáwọn tí ń ṣe ìyapa, àwọn tó ń kọ̀ sí division, ká ṣọ́ra. Àtàwọn tó ń mú ẹ̀kọ́ lòdì sí ẹ̀kọ́ tí a ti kọ́, ẹ̀kọ́ tí a ti kọ́ wa ní ti ìgbàlà ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀kọ́ tá a kọ́ wa ní ti ìjọsìn ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀kọ́ tá a kọ́ wa nípa ìjọ ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀kọ́ tá a kọ́ wa nípa ìgbé ayé àlàáfíà ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀kọ́ tó bá jìnnà, tó bá yàtọ̀ sí ìta ti rí nínú Bíbélì, ẹ̀kọ́ ìyapa ni. Ìsìn tó bá yàtọ̀ sí ìta bá nínú Bíbélì, ìyapa ni. Ìjọ tó bá yàtọ̀ sí ìta rí àgbékalẹ̀ nínú Bíbélì, ìyapa ni. Nǹkan tó ń fa ìyapa nìyí. A sì wá sọ pé ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé àwọn tó ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń sin ikùn ara wọn, wọn ò sin Ọlọ́run nípasẹ̀ Kristi. Ìdí àkọ́kọ́ nìyí tí kò ṣe sí ìṣọ̀kan nínú Kristi láàrin àwọn onígbàgbọ́ lónìí. Ẹ ká wo ìdí ìkejì. Ìdí ìkejì la rí ní Ìṣe Àpọ́sítélì orí 20 nígbà tá a kíyèsí ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n, Acts 20 verse 29 to verse 30. Acts 20, Ìṣe Àpọ́sítélì 20 ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n sí ọgbọ̀n. Ẹ ká gbọ́ ohun tọ́rọ̀ Ọlọ́run sọ. Nítorí pé èmi mọ̀ pé lẹ́yìn lílọ mi, ìkookò búburú yóò wọ àárín yín láì dá àgbò sí, àti láàárín ẹ̀yin tìkálára yín ni àwọn ènìyàn yóò dìde tí wọ́n máa sọ̀rọ̀ òdì láti fa àwọn ọmọ ẹ̀yìn sẹ́yìn ara wọn. Ìdí kejì tí ó fi sí ìṣọ̀kan nínú Kristi gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run tí a kà sí wa létí ní Ìṣe Àpọ́sítélì orí 20 láti ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n 29 sí ọgbọ̀n. Pọ́ọ̀lù ń kìlọ̀ fún àwọn alàgbà tó wà ní Éfésù ní ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n 28. Ó ní ẹ kíyèsí ara yín àti sí gbogbo agbo tẹ́yin mọ́ fi ń ṣalábòójútó rẹ̀ láti máa tọ́jú ìjọ Ọlọ́run tó fi ẹ̀jẹ̀ ara rẹ̀ rà. Àkíyèsí pàtàkì, ìkìlọ̀ pàtàkì tó kìlọ̀ fún àwọn alàgbà nínú ìkìlọ̀ rẹ̀ òun ló ń kọ́ wọn. Nítorí pé èmi mọ̀ pé lẹ́yìn lílọ mi, ìkookò búburú yóò wọ àárín yín láì dá àgbò sí, àti láàárín ẹ̀yin tìkálára yín àwọn èèyàn yóò dìde tí wọ́n máa sọ̀rọ̀ òdì
láti fa àwọn ọmọ ẹ̀yìn sí ẹ̀yìn wọn. Ìyapa tí a sọ pé ó wà nínú ìsìn Kristi láàárín àwọn onígbàgbọ́ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Kí ló dẹ̀ fà á? Wọ́n yapa nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ ọ̀rọ̀ òdì. Wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ ọ̀rọ̀ òdì sí àwọn ẹ̀kọ́ èyí tí a ti gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ fún àwọn ènìyàn Ọlọ́run lẹ́ẹ̀kan ṣoṣo. Gbogbo tọ́lọ́run fẹ́ ká mọ̀ ní ti ìyè àti ìwà bí Ọlọ́run láti fi hàn wá lẹ́ẹ̀kan ṣoṣo nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí nìdí tó dẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀? Wọ́n fẹ́ fa àwọn ọmọ ẹ̀yìn sẹ́yìn ara wọn tí kì í ṣe ẹ̀yìn Kristi. Bẹ́ẹ̀ bá wò gbé ayé àwọn àpọ́stélì Kristi, a rí pé bí wọ́n ti ń lọ káàkiri tí wọ́n ń wàásù ìwé káàkiri la kàkọsílẹ̀ rẹ̀ fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kò sí ẹnikẹ́ni nínú wọn tó ń lọ káàkiri ní ìletò dé ìletò, ìlú dé ìlú, tó gbé ìjọ ti ara rẹ̀ kalẹ̀. À ń sọ̀rọ̀ nípa kí ló fa àìṣọ̀kan nínú Kristi. Níta à ń gbéyẹ̀wò ní àti rí àkọ́kọ́, èkejì là ń gbéyẹ̀wò pé ìkookò búburú yóò wọ àárín agbo láì dá agbo sí. Láàárín ara yín tìká lára yín pàápàá làwọn yóò máa sọ̀rọ̀ òdì láti fa àwọn ọmọ ẹ̀yìn sẹ́yìn ara wọn. Àwọn èèyàn á fẹ́ dìde láti rí pé àwọn jẹ́ general overseer, àwọn bẹ́ẹ̀ sì ń ṣètò àkóso ìdarí tó yàtọ̀ sí àgbékalẹ̀ Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ìdí tí kò ṣe sí ìṣọ̀kan nínú Kristi nìyí, torí pé àwọn èèyàn fẹ́ gbé àgbékalẹ̀ ti ara wọn kalẹ̀ yàtọ̀ sí tí Kristi ti gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Kọ́ríńtì kínní orí 3 ẹsẹ̀ 11, Bíbélì sọ fún wa pé kò sí ìpìlẹ̀ mìíràn tí ẹnikẹ́ni lè fi lélẹ̀ ju tí a ti fi lélẹ̀ lọ, àní tí ń ṣe Jésù Kristi. Jésù Kristi ti fi ìpìlẹ̀ ìjọ rẹ̀ lélẹ̀ fún wa. Ó ti fi ìpìlẹ̀ ìgbàlà lélẹ̀ fún wa. Ó ti kọ́ wa ní ẹ̀kọ́ ìgbéyàwó. Ó kọ́ wa ní ẹ̀kọ́ ìbáṣepọ̀. Ó kọ́ wa ní ẹ̀kọ́ ìjọ. Ó kọ́ wa ní ẹ̀kọ́ ìdarí, bá a ṣe lè ṣe ètò ìdarí nínú ìjọ. Ó kọ́ wa ní ẹ̀kọ́ ohun gbogbo tó yẹ ká mọ̀ nípa ti ìyè àti ìwà bí Ọlọ́run. Gbogbo ẹ̀kọ́ tí àwọn èèyàn ń kọ́ nínú ìsìn lónìí táàrí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀kọ́ òdì ni. Ìjọ pàápàá tí àwọn ènìyàn ń gbé kalẹ̀ lónìí yàtọ̀ sí àgbékalẹ̀ tá a ti rí lọ́wọ́ Kristi, tí Kristi sọ ní ìwé Matthew 16:18, ìwé Matthew orí 16 ẹsẹ̀ 22 pé ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Jésù ti gbé ìjọ rẹ̀ kalẹ̀. Ó sì fi àwọn àpọ́sítélì ṣe ìpìlẹ̀ ìjọ náà. Ìjọ náà ni Ọlọ́run fẹ́ kí gbogbo ènìyàn wà. Bí èèyàn bá dìde lónìí tó gbé òmíràn kalẹ̀ yàtọ̀ sí tí àwọn àpọ́sítélì ti gbé kalẹ̀ nípa ìmísí Ọlọ́run láti ọjọ́ Pẹ́ńtíkọ́sì lọ, ìyapa ni. Àwọn nǹkan tó ń fa ìyapa nìyí, èyí tí à ń gbé yẹ̀wò nínú àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ mímọ́ Olúwa. Àkíyèsí là ń pe gbogbo ènìyàn sí lónìí pé kí a padà sójú ọ̀nà Olúwa, èyí tí a rí nínú Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ mímọ́ Olúwa. A ti wo ìdí kejì tí kò fi sí ìṣọ̀kan nínú Kristi lónìí. Ẹ ká wá wo ìkẹta. Ẹ ká kíyèsí ìwé Tímótì kínní orí 4. Tímótì kínní orí 4 ká gbọ́n tí Bíbélì là kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí àṣẹ lónìí. Tímótì kínní orí 4 kẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní ṣùgbọ́n ẹ̀mí ń tẹnumọ́ pé ní ìgbà ìkẹyìn àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́, wọ́n máa fiyèsí àwọn ẹ̀mí tí ń tan ní jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù, nípa àgàbàgebè àwọn tí ń ṣèké. Mo ń ka ẹsẹ̀ 2. Àwọn tí ọkàn àwọn tìkálára wọn dàbí èyí tí a fi irin gbígbóná jó, àwọn tí ń dánilẹ́kun láti gbéyàwó, tí wọ́n sì ń pàṣẹ láti ka èèwọ̀ oúnjẹ tí Ọlọ́run ti dá fún ìtẹ́wọ́gbà pẹ̀lú ọpẹ́ àwọn onígbàgbọ́ àtàwọn tó mọ òtítọ́. Ẹ wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run Tímótì kínní orí 1 láti ẹsẹ̀ 1 sí 3. Bíbélì sọ fún wa pé Paul ń sọ̀rọ̀ nípa ìmísí Ọlọ́run, pé ẹ̀mí ń tẹnumọ́ pé ní ìkẹyìn ọjọ́ àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́
yóò máa fiyèsí àwọn ẹ̀mí tí ń tan ní jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù gbogbo. Bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ lórí. Ìgbàgbọ́ kan tá a ti fi lé àwọn àpọ́stélì lọ́wọ́, tá a rí àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì, kò tẹ́ àwọn ènìyàn lọ́rùn mọ́. Kò tẹ́ wọn lọ́rùn gbogbo àgbékalẹ̀ tó Ọlọ́run ti gbé kalẹ̀ nípa àwọn àpọ́stélì tá a sì ti kọ àkọsílẹ̀ bí ìjọ májẹ̀mú tuntun ṣe bẹ̀rẹ̀ láti Jerúsálẹ́mù lọ. Kò tẹ́ àwọn ènìyàn lọ́rùn bí wọ́n ti sin Ọlọ́run tá a sì rí àkọsílẹ̀ rẹ̀ bí a ti gbé pattern ìlànà kalẹ̀ fún wa tá a ti kàkọsílẹ̀. Kò tẹ́ àwọn ènìyàn lọ́rùn. Wọ́n sáà fẹ́ gbóhùn ṣáá. Nípa pé wọ́n fẹ́ gbóhùn yìí ni Sátánì fi gbé àwọn ẹ̀mí tí ń tan ní jẹ síwájú wọn. Ẹ̀mí ìtanníjẹ, ẹ̀mí ìtànjẹ olókùnú ìsìn lónìí. Ẹ̀mí yìí ló kúnnú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ẹ̀mí Sátánì sì ni pẹ̀lú, nítorí ìlànà tí Ọlọ́run ti gbé kalẹ̀ fún wa la lè rí àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì tí ń sọ̀rọ̀ mímọ́ Olúwa. Àkọsílẹ̀ bí ìjọ májẹ̀mú tuntun ṣe bẹ̀rẹ̀ lọ́jọ́ Pẹ́tíkọ́sì, bí ọmọ ti bà láwọn àpọ́sítélì tó sì fi onírú èdè sọ̀rọ̀ tí wọ́n sì wàásù rere àkọ́kọ́ fún àwọn ènìyàn. Ohun tí wọ́n wàásù akọsíbẹ̀ fún wa. Àwọn tó gbàgbọ́ 1500 kan 3000 so akọsíbẹ̀ fún wa. Bí ìjọ májẹ̀mú tuntun ṣe bẹ̀rẹ̀ akọsíbẹ̀ fún wa. Bí wọ́n ti ń jọ́sìn sí Ọlọ́run lẹ́nu àti lóòótọ́ akọsílẹ̀ fún wa. Kí láti ẹ̀mí tí ń tan ní jẹ fún? Ọ̀pọ̀lọpọ̀ ló ti ń tẹ́tí sí àwọn ẹ̀mí tí ń tan ní jẹ lónìí, tí wọ́n sì dúró lórí àgbékalẹ̀ ìgbàgbọ́ Kristi tàrí náà ọ̀rọ̀ Ọlọ́run. Ìdí ẹ̀ ni Paul nípa ìmísí Ọlọ́run tó fi sọ ní ìwé Tímótì kínní orí 4 ẹsẹ̀ 1 pé ní ìkẹyìn ọjọ́ àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́, wọn ó máa fiyèsí àwọn ẹ̀mí tí ń tan ní jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù gbogbo. Ó ń ṣẹlẹ̀ ní ìwọ̀n ìgbà tá ò bá fẹ́ dúró nínú òtítọ́ Bíbélì àgbékalẹ̀ tọ́lọ́run ti gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ẹ̀mí èké, ẹ̀mí tí ń tan ní jẹ la ó máa tẹ́tí sí. Àwọn nǹkan tó ń fa ìṣọ̀kan nìyí, tí kò sì sí ìṣọ̀kan nínú àwọn onígbàgbọ́ lónìí torí pé a ti kàkọsílẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ẹ̀mí tí ń tan ní jẹ, deceiving spirits, ó ti gbajúgbajà lónìí. Eléyà dìde á ní Ọlọ́run ti pè òun kó lọ gbé ìjọ kalẹ̀, kó ń pè lórúkọ gbá, kó ń pè orúkọ kòkò bàbá ṣàsùn. Tọ̀wọ́n á ní Ọlọ́run ló pè òun, ó pè ibi báyìí ló ti pè òun, ó ní kó lọ gbé ìjọ kalẹ̀, kó ń ṣe gbá, kó ń ṣe kòkò bàbá ṣàsùn. Tọ̀hún náà ló pè òun pé kó lọ gbé ìjọ kalẹ̀. Èyí tí Bíbélì ti gbé kalẹ̀ ńkọ́, èyí tí Kristi ti gbé kalẹ̀ ńkọ́, tá a rí àkọsílẹ̀ rẹ̀ ní Bíbélì, kí la ti fẹ́ ṣe é? Tá a rí àkọsílẹ̀ rẹ̀, pattern, ìlànà, báwo la fẹ́, ibo la fẹ́ sọ sí? A ti fi ìlànà ìgbàlà hàn wá, ìlànà ẹ̀kọ́ a ti fi hàn wá, ìlànà ìjọ a ti fi hàn wá, ìlànà ìdáríjọ a ti fi hàn wá nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa, ìlànà gbogbo tó yẹ ká mọ̀ nípa ti ìyè àti ìyè àti ìwà bí Ọlọ́run a ti fi hàn wá. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lónìí, ẹ̀mí tí ń tan ní jẹ ló ń darí wọn, kì í ṣe ẹ̀mí Ọlọ́run. Ẹ̀mí Ọlọ́run ò ní tako ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá pẹ́ ẹ̀mí Ọlọ́run ní tòótọ́ kò ní tako ọ̀rọ̀ Ọlọ́run, kò sí ní tako ìṣe táwọn àpọ́sítélì ti ṣe, tá a sì ti kọ àkọsílẹ̀ rẹ̀ ní Bíbélì, táwa gbé ìṣe mìíràn dìde. Rárá o, ẹ̀mí Ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n tí Jésù sọ ni Jòhánù orí 6 ẹsẹ̀ 63. Ó ní ẹ̀mí ní sọ ní di ààyè, ara kò ní èrè kan. Ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni, ìyè sì ni pẹ̀lú. Ọ̀rọ̀ Ọlọ́run ìyè ni, ìyè ń bẹ nínú rẹ̀. Tá a bá tẹ̀lé àkọsílẹ̀ ìlànà tí Olúwa ti gbé kalẹ̀ nípasẹ̀ ọwọ́ àwọn àpọ́sítélì, a ò ní ṣìnà, a ò ní ṣì í. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ń tẹ́tí sí ẹ̀mí tí ń tan ní jẹ lónìí, deceiving spirits. Ṣùgbọ́n Ọlọ́run pè wá pé kí a padà sójú ọ̀nà náà, èyí tó ń pa àwọn àpọ́sítélì sí, tá a sì rí àkọsílẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. A ti sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí kò lè jẹ́ kí ìṣọ̀kan kí ó wà, àti gbé àgbékalẹ̀ ohun mẹ́ta kalẹ̀. Ẹ ká tún tẹ̀síwájú. Ẹ ká wo Tímótì kejì
nígbà tá a kíyèsí orí ìkẹrin nígbà tá a wò láti ẹsẹ̀ kẹta 2 Timothy chapter 4 verse 3 kí l'Ọlọ́run sọ. Ó ní nítorí pé ìgbà yóò dé tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro, ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rin, wọ́n ó lọ kó olùkọ́ jọ fún ara wọn nínú ìfẹ́kùfẹ́ ara wọn. Wọ́n ó sì yí etí wọn padà kúrò nínú òtítọ́, wọ́n ó sì yí padà sí ìtàn asán. A tún ti rí ìdí mìíràn tí kò fi sí ìṣọ̀kan nínú Kristi. Bíbélì sọ fún wa pé ìgbà yóò dé tí àwọn èèyàn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro, sound doctrine. Níbo la ti lè rí ẹ̀kọ́ tó yè kooro? Nínú àgbékalẹ̀ Bíbélì ni, nínú ọ̀rọ̀ Kristi ni, nínú ìṣe àti ẹ̀kọ́ àti ìlànà àwọn àpọ́sẹ́lì ni. A ò lè rí ọ̀rọ̀ tó yè kooro níbòmíràn mọ́ bí kò ṣe nínú àgbékalẹ̀ ìlànà ẹ̀kọ́ tí àwọn àpọ́sítélì fi kọ́ ìjọ májẹ̀mú titun nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ẹ̀kọ́ tó yè kooro ni. Kí ni ẹ̀kọ́ tó yè kooro tí Bíbélì kọ́ wa nípa ìrìbọmi? Kristi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ yóò là, ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Tí Kristi kọ́ wa ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ló ń kẹ́kọ̀ọ́ pé baptisi ò ní kankan ṣe pẹ̀lú ìgbàlà. Tako ẹ̀kọ́ tó yè kooro tí Kristi ti gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀ tí àwọn àpọ́sítélì rẹ̀ pàápàá tí wọ́n tẹ̀síwájú nínú ẹ̀kọ́ náà. Ẹ̀gbọ́n tí Pétérù sọ fún àwọn Júù tó kọ́kọ́ máa gbọ́ èrè àkọ́kọ́ tó sì máa gbà á. Ẹ̀gbọ́n tó sọ fún wọn ní Ìṣe Àpọ́sítélì orí kejì ẹsẹ̀ 38 Act 2:38. Pétérù sọ fún wọn pé ẹ ronú pìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ẹ̀kọ́ tó yè kooro ni. Ẹ̀kọ́ tó bá ti yàtọ̀ sí eléyìí, ẹ̀kọ́ èké, ọ̀rọ̀ òdì àti onírúurú àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àwọn èèyàn ń kọ́ lónìí tá a rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Bíbélì sọ pé ìgbà yóò dé tí àwọn èèyàn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro, sound doctrine. Wọn ò ní gbà, wọn ò fẹ́ gbọ́. Wọn ò fẹ́ ẹ̀kọ́ òtítọ́. Ohun tó sì ń fa àìṣọ̀kan, tó ń fa ìyapa nínú Kristi nìyí àti àsọtẹ́lẹ̀ rẹ̀. Wọ́n á jẹ́ ẹni tétí ń rin, wọ́n á sì lọ kó àwọn olùkọ́ jọ fúnra wọn láti máa sọ ohun tí ọkàn wọn fẹ́, ohun tí wọ́n fẹ́, ohun tó wọ́n gbọ́. Kristi sì sọ̀rọ̀ fún wa pé tóóró ni ọ̀nà náà tó lọ sí ibi ìyà ìnípẹ̀kun, gbòòrò ni ọ̀nà náà tó lọ sí ibi ìyà ìnípẹ̀kun, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló rí ọ̀nà gbòòrò náà, wọ́n díẹ̀ làwọn tó rí ọ̀nà tóóró. Ọ̀nà tóóró yìí là ń sọ fún gbogbo wa, èyí tẹ́ ń wò mí tàjọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Ọ̀nà tóóró kan wà nínú Bíbélì, kì í ṣe ọ̀nà ìyapa, ọ̀nà ìṣọ̀kan ni. Ẹ̀kọ́ tí Kristi kọ́ àwọn àpọ́sítélì, ẹ̀kọ́ ìṣọ̀kan ni. Torí ìdí tó fi kú, ó kú nítorí fún gbogbo àgbáyé, pàtàkì jọ Júù àtàwọn kèfèrí tí ń ṣe gbogbo àgbáyé, láti mú wọn papọ̀ nínú ara kan náà kó má ṣe sí ìyapa kan. Ẹ̀kọ́ yìí ń tẹ̀síwájú sí ní ìgbà mìíràn tá a tún fèrè pàdé. Kí ló fa ìṣọ̀kan nínú Kristi? A ti gbé àgbékalẹ̀ 4 yẹ̀wò, ó sì tún kù tá a gbé yẹ̀wò. Olúwa ràn wá lọ́wọ́ bí a ti ń làkàkà láti padà sínú ọ̀rọ̀ mímọ́ Olúwa, ká dúró nínú ìfẹ́ rẹ̀ àti nínú àgbékalẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Olúwa yóò fún wa ṣe, yóò sì kọ́ wa mọ̀ ṣe. Gbogbo agbára Sátánì pátá tí ó fẹ́ ká ní òye ìfẹ́ Ọlọ́run, Ọlọ́run yóò bá wa bá wọn wí lọ́kàn wa lórúkọ Jésù, àmín. Tẹ́ bá ní ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. A tún tún nọ́mbà náà pè fún wa 08057
444-902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kó máa bá wa gbé kó sì kọ́ wa mọ̀ ṣe títí tá a tún fi rí pàdé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.